ṣeun fún ohun tó ń ṣe. Olúwa ṣeun fún àánú rẹ. Olúwa ṣeun fún oore ọ̀fẹ́ tárí gbà. Olúwa ṣeun fún ògo ìwọ Ọlọ́run. Olúwa ṣeun fún ìbùkún ìwọ Ọlọ́run. Olúwa ṣeun fún ẹwà rẹ. Olúwa ṣeun fún agbára rẹ. Olúwa ṣeun fún ọlá rẹ. Olúwa ṣeun ìwọ la yìn lógo, ìwọ la gbéga, ìwọ la yìn lógo, ìwọ la gbéga, ìwọ la gbogbo ògo fún. Ọba tí ọlá gbogbo ọlá ń bẹ lọ́wọ́ rẹ̀ sẹ́. A yìn ọ́ lógo fún iṣẹ́ rẹ bàbá. A yìn ọ́ lógo fún ẹwà ìwọ Ọlọ́run. Jésù ṣe, Jésù ṣe, Jésù ṣe, Jésù ṣe. Ọba tó pọ̀ nípa tágbára ó ṣe. Ọba tó ní gbogbo agbára lọ́wọ́ ó ṣe. Wọ́n tó ní gbogbo ìyìn lọ́wọ́ ó ṣe. Jésù ṣe o. Ẹmọ Ísírẹ́lì ó ṣe. Jésù a yìn ọ́ fún ìgbàlà rẹ lórí ayé wa. Jésù a yìn ọ́ fún ògo rẹ lórí ayé wa. Jésù a yìn ọ́ fún májẹ̀mú ọ̀rọ̀ rẹ lórí ayé wa. Jésù a yìn ọ́. Ẹ ká gbé Jésù yìí ga, ẹ jẹ́ ká yìn ín. Jésù a yìn ọ́ fún ọwọ́ ọ̀tún rẹ lórí ayé wa. O ṣé bàbá fún ohun tó ti pinnu pé ó ṣe. O ṣé bàbá fún ohun tó ti pinnu pé wà á dáwọ́lé. O ṣé bàbá fún ohun tó sọ pé wà á yanjú pátápátá. O ṣé bàbá. Ẹ ká dúpẹ́ pé ó ṣe. Ẹ ká dúpẹ́ pé ó ṣe. O ṣé o. Ọba ìgbàlà ó ṣe. Ọba ìgbàlà ó ṣe. Ọba ìgbàlà ó ṣe. Ọba ìgbàlà ó ṣe. Ọba Ísírẹ́lì ó ṣe. Aláàánú mi ó máa 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 ṣe. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí pé aláàánú wa ni, olóore ọ̀fẹ́ wa ni, ẹlẹ́rù ìní wa ni. Dúpẹ́ lọ́wọ́ Jésù. Jésù ṣe. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún ohun tó pinnu pé òun á ṣe. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún ohun tó ti lérò pé òun ó ṣe inú ayé wa. Let's thank him for what he has planned that he will do in our life. Ẹ ká gbé Ọlọ́run ga fún ohun tí Ọlọ́run pinnu pé òun á ṣe inú ayé ẹnìkankan. Ẹ ká yìn Jésù yìí. Ó ti pinnu pé òun ó dá ọ lọ́lá. Ó ti pinnu pé òun ó fún ọ ní àṣeyọrí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ohun tó ti pinnu, what he has promised that he will do, that he will do. Ó ti pinnu ohun tó pinnu. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ olóore ọ̀fẹ́. Jésù ṣe o. Dúpẹ́ fún Ọlọ́run yìí. Ẹ ká gbé Ọlọ́run yìí ga fún ohun tó ti pinnu pé òun á ṣe ní ìrìn àjò ayé wa. For what he has decided that he will do in our life. Ẹ ká gbé ga fún ohun tó ti pinnu pé òun ó bá wa ṣe. Ẹ ká yìn Ọlọ́run yìí. Olúwa ṣeun. Olúwa ṣeun fún ohun tó ti pinnu, fún ohun tí ìwọ Ọlọ́run ti pinnu pé wàá ṣe, fún ohun tó ti pinnu pé wàá ṣe inú ayé wa. Olúwa ṣeun. Ẹ ká gbé Ọlọ́run ga fún ohun tó pinnu, ohun tí ayé ò lè dá dúró yìí, ohun tí ayé ò lè dènà rẹ̀ yìí, èyí tí ogun ọ̀run ti pinnu pé òun ó ṣe inú ayé wa. Ẹ ká gbé ga fún ìpinnu rẹ bàbá. Tó o ti pinnu pé wàá gbórí ayé àwọn èèyàn sókè. O ti pinnu pé wàá lànà níbi tí ò sí ọ̀nà. Tó o pé wàá ṣe ohun ọ̀tun tí ayé ò rí. O pinnu pé wàá bẹ̀rẹ̀ ohun ọ̀tun. Jésù ṣe o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí fún ohun tó ti pinnu pé òun á, for what he has decided to do. Ohun tó ti pinnu pé òun á dáwọ́lé. Fún ohun tó ti pinnu pé òun á parí ní ìrìn àjò ayé wa. Ẹ ká gbé Jésù yìí ga. Olúwa ṣeun. Olúwa ṣeun fún ìpinnu rẹ lórí ọ̀nà mi gbogbo. Olúwa ṣeun fún ìpinnu rẹ lórí ìrìn àjò ayé mi. Thank him for what God have determined to do. Ẹ ká gbé Ọlọ́run ga fún ohun tó ti pinnu pé òun Ọlọ́run yóò ṣe nínú ayé rẹ. Pé ó ti pinnu, ó pinnu rẹ̀ ní pé òun ó lànà níbi tí ò sí ọ̀nà sẹ́. Pé òun ó ṣílẹ̀kùn ire kò wá ní ọdún yìí. I want us to lift our voice and begin to exhort him. Ẹ ká gbé ga fún Ọlọ́run tó pinnu nínú ọkàn rẹ̀
láti gbórí wa sókè. Ẹ ká gbéga fún Ọlọ́run tó pinnu ọ̀nà kan rẹ̀ láti lànà àbáyọ. Ẹ ká gbéga ọba tó ti pinnu ọkàn rẹ̀ láti ran ayé wa lọ́wọ́. Ẹ ká gbéga bẹ́ẹ̀. Olúwa ṣeun fún tó pinnu fún nínú ọdún yìí o. Olúwa ṣeun fún tó pinnu fún ayé ọmọ mi. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù yìí fún ìrànlọ́wọ́ tó ti pinnu láti ran ayé wa lọ́wọ́. Fún ìrànlọ́wọ́ tó pinnu láti ran iṣẹ́ wa lọ́wọ́. Fún ìrànlọ́wọ́ tó pinnu láti gbé orí wa sókè. Fún oore láyé. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ fún tó pinnu. Olúwa ṣeun fún tó pinnu fún mi. Nínú ọdún láti fún mi ní àṣeyọrí. Lift your voice and bless the Lord for what God has determined to do for you. Lift your voice and appreciate Him. Ẹ gbé ohùn wa sókè sẹ́ sí Ọlọ́run alààyè fún tó pinnu láti ṣe. Jésù ṣe fún ìpinnu rẹ. Lord, I thank you, Lord, for what you have decided to do, for what you have determined to carry out in this year of 2021. What you have determined to do in the life of this one. Fún tó ti pinnu láti ṣe ní ìrìn àjò ayé wọn, ní ìrìn àjò ayé wọn ní lónìí. Ẹ ká dúpẹ́ fún tó ti pinnu. Ẹ ká dúpẹ́ fún tó ti pinnu. Ẹ ká dúpẹ́ fún tó ti pinnu. Olúwa ṣeun fún tó pinnu. Olúwa gbé ọ̀gá. Ó ṣé bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Ó ṣé o, ó ṣé bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ rẹ o. Ó ṣé o, bàbá ó ṣé o. Dúpẹ́ lọ́wọ́ ó ṣe o. Ẹ bá ní kò ṣe tó kò ká pé nù. Ẹ bá sọ pé Ọlọ́run ò ṣe tó kò ronú jinlẹ̀ tó nù. Ó ṣe nu ayé wa, ó ṣe nu ayé ọmọ, ó ṣe lórí ẹbí, ó ṣe iṣẹ́ wa. Ọba tó jẹ́ ká rórí ọ̀fẹ́ àánú gbà, ọba tí òjò bàjẹ́, ọba tí òjò dàrú. Can you lift your voice and just give God that good praise from the bottom of your heart? Ẹ jẹ́ ká gbóhùn wá sókè ká yin Ọlọ́run yìí fún iṣẹ́ rẹ̀ nú ayé wa sẹ́. Ọba tí òjò bàjẹ́, ọba tí òjò dàrú. Òun fẹ́ ká gbéga. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ṣé o, ó ṣé o, ó ṣé o, ó ṣé o. Tí n bá ní kí n kà á, àkàkà tán lórí rẹ bàbá. Tí n bá ní kí n kà á, àkàkà tán lórí Jésù. Ó ṣé o Jésù. Ó ṣé o Jésù. Ó ṣé o Jésù. Ó ṣeun o.
Jésù ó ṣé o Jésù adúpẹ́ o Jésù ó ṣé o Jésù bàbá o Jésù alágbára o Jésù Jésù fún orin ńlá tó ṣe o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fi àǹfààní fún ọ, ọba tó ọ̀rọ̀ rẹ̀ ò sú gbogbo ìgbà, ọ̀rọ̀ wa ò sú gbogbo ìgbà, látọ̀ wá ọ̀sán lóru àsọ̀ yìí òun lọ lábàárò wa ṣẹ́. Ọba ńlá tó bá jẹ́ ènìyàn ní yóò ti wọ́n sí ìgúnṣẹ́. Onítọ́jú mi ẹ ṣé o. Ọba tó dó ta àwọn tiẹ̀, ọba tó fi orí ọ̀fẹ́ fún ayé wa ò bàbá. Ọba ńlá tó oṣó ńlá bà mí. Bíbí nìkan tó so ayé ro ai Natali Masaida. Onítọ́jú mi ẹ ṣeun o. Dúpẹ́ Ọlọ́run, Ọlọ́run ò mọ̀ ṣeun, Olúwa ṣeun fún àǹfààní tó fún mi. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ ká sọ fún Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ètò lè jẹ́ bí ìdènà tàbí ìdíwọ́, every sin that can hinder my prayers, every sin that will not let you answer me, gbogbo ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kí n rí àánú Ọlọ́run gbàṣẹ́, gbogbo ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kí n ìrànlọ́wọ́ jáde fún ayé mi, ẹ pe orúkọ Jésù. Olúwa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. Ask the Lord to forgive every sin. Ẹ sọ fún Jésù yìí, gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo, Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ ká kọ fún Jésù lọ́wọ́lọ́wọ́. Olúwa kó wá gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, kó pa gbogbo àbàwọ́n rẹ, kó jẹ́ kí oore ọ̀fẹ́ kó dájú gbogbo ẹ̀ṣẹ̀ wa gbogbo níwájú Olúwa. Olúwa dáríjì. Ẹ já gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Gbogbo ẹ̀ṣẹ̀ wa níwájú ìwọ Ọlọ́run ẹni mọ Ísírẹ́lì, ó yá dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo èyí tí ò jẹ́ ráàánú ìwọ Ọlọ́run, gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo èyí tí ò jẹ́ kí oore ọ̀fẹ́ fọhùn. All my sins, O God, that will not allow me to see the glory of you, èyí tí ò jẹ́ kí Ọlọ́run ó ṣe ìyanu ayé mi ní àkókò yìí. Ẹ ká pe Jésù. Olúwa dáríjì, Olúwa dáríjì, Olúwa dáríjì, Olúwa dáríjì. Ẹ ká sọ fún Ọlọ́run ohun kan tó lè dènà àdúrà nìyẹn, òun náà ní ẹ̀ṣẹ̀. Ẹ ká sọ fún Ọlọ́run, Ọlọ́run ẹ̀ṣẹ̀ tó dó níwájú mi, everything that stand before me that can hinder my prayer, èyí tí ò jẹ́ kí àdúrà mi gbà nígbà tí mò ń gbàdúrà yìí, nígbà tí mò ń ké pè ọ́. Ẹ ká sọ fún Ọlọ́run, Ọlọ́run dáríjì, Olùgbàlà dáríjì, Olùgbàlà
dáríjì olùgbàlà dáríjì olùgbàlà dáríjì olùgbàlà dáríjì olùgbàlà dáríjì olùgbàlà dáríjì olùgbàlà gbogbo tó lè do ẹ̀ṣẹ̀ tó dó síwájú mi ní orúkọ Jésù èyí tó fẹ́ jẹ́ bí olùdènà fún mi Olúwa mú kó dáríjì ṣàánú fún mi ní ẹ̀mí ìrònúpìwàdà fún mi ní ẹ̀mí ìrònúpìwàdà fún mi ní ẹ̀mí ìrònú give me this grace to a true repentance of heart Olúwa fún mi ní a turning away from it a turning away from that very sin grace of God give me that strength to turn away from it in the name of Jesus mashanda yeboko sata kalima kalimoko sotolebo rapete lima kashata yabo mayalabaka parotete kazoto korabate onkon give me the grace to turn away from it Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti ju ẹ̀ṣẹ̀ náà sílẹ̀ Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti ronú pìwà ẹ̀dẹ̀ṣẹ̀ yẹn agbá ẹ̀ má kó bàlẹ̀ ayé mi ẹ gbàdúrà agbá ẹ̀ mọ́ that the grace of God to rest upon you a grace of God that will bring a true repentance of heart a grace of God that will bring a true repentance of heart a grace of God that will bring a true repentance of heart the grace of God that will bring a true repentance of heart oore ọ̀fẹ́ èyí tí ó mú ìrònú pìwàdà òótọ́ wá ẹ porúkọ Jésù yóò bàlẹ̀ ayé mi tó yẹ pé ẹ̀ṣẹ̀ ni ọ̀tá ń lò Olúwa rántí ẹ Calvary o tó yẹ pé ẹ̀ṣẹ̀ ni ọ̀tá ń lò láti jàre mi sẹ́ ní orúkọ Jésù láti Calvary ohun kankan tó lè ṣe náà nìyẹn òun náà ni kó fẹjọ́ rẹ sùn kó accuser and Bible told us he always go before the Lord to accuse us of Ọlọ́run má dá lóore pé sórí pé wọn ní pé káwọn ẹ̀ má búyàn ẹni eléèbú ni o má dá lóhùn o that's always Satan will do going before the Lord but we have an advocate which is Jesus Christ our Lord we have an advocate a ní agbẹjọ́rò èyí tí ń ṣe Jésù Olúwa gbẹ́jọ́ mi rò 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 ní orúkọ Jésù masatata gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa wọ́n tó ti ṣe àkíní ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ share if you have not yet shared I want you to share that thing right now share the prayer and just follow I told you the blessing follows you even when I don't have to say it if you just do it I know that people are saying you are sharing 25 and look it's even a surprise to me that some people are doing it the Lord will bless you it's a surprise for someone to share things to 25 people the Lord will bless you hallelujah oh my word I'm not going to take much of our time and I'll be back again by 12:30 1 and I probably don't take much time too so I open the line too for those in London let's finish our another oh my word minirabi oh my dákẹ́ ni bàbá oh my word minirabi o show my dákẹ́ ni bàbá oh my word minirabi oh my dákẹ́ ni bàbá ohun ayé ń lé kíkan ọ̀tá ń rúra rẹ̀ sókè wọ́n ní ó kú bí mo pè gbà ìdí Olúwa ràn mí lọ́wọ́ o ẹjọ́ mi ò kí n lè jàre Olúwa wá kó mi yọ óyá ṣó máa wò mí níran bí ṣó máa dákẹ́ ní bàbá ṣó máa wò mí níran bí ṣó máa dákẹ́ ní bàbá ohun ayé ń lé kíkan ọ̀tá ń rúra rẹ̀ sókè o wọ́n ní ó kú bí mo pè gbà ìdí Olúwa ràn mí lọ́wọ́ o ẹjọ́ mi ò kí n lè jàre Olúwa wá óyá ṣó máa wò mí níran bí ṣó máa dákẹ́ ní bàbá ṣó máa wò mí níran bí o ṣó máa dákẹ́ ní bàbá ohun ayé ń lé kíkan ọ̀tá ń rúra rẹ̀ sókè wọ́n ló kú bí ó pè gbà ìdí Olúwa ràn mí lọ́wọ́ o ẹjọ́ mi ò kí n lè jàre Olúwa wá kó mi yọ ó dènà Ọlọ́run kó kó ọ yọ lọ́wọ́ ìdààmú ayé sẹ́ lọ́wọ́ ìyà ó yá gbàdúrà Ọlọ́run kó kó ayé ìrọ̀yọ̀ kú iṣẹ́ ohun èkó ṣe nínú
nínú ayé rẹ mọ̀ yí. Ìrànlọ́wọ́ lákòdé fún ayé yín sẹ́. Bàbá tó máa wò mí níran bí, tó máa dákẹ́ ní bàbá, tó máa wò mí níran bí o, tó máa dákẹ́ ní bàbá. Ogun ayé ń lé kíkan, ọ̀tá ń wúra rẹ̀ sókè o, wọ́n ló kú kí ó gbé gbà. Ìdó Olúwa ràn mí lọ́wọ́ o, pẹ̀jọ́ mi ò kí n lè jàre. Olúwa ó yá kọrin kó sọ fún, tó máa wò mí níran bí, tó máa dákẹ́ ní bàbá, tó máa wò mí níran bí o, tó máa dá bàbá mi ló jẹ́, tó máa wò mí níran bí Ọlọ́run mi, tó máa dákẹ́ ní bàbá, tó máa wò wá níran bí, tó máa dákẹ́ ní bàbá. Ogun ayé ń lé kíta, aláǹwúra ṣe òkè o, wọ́n ló kú bí ó gbé báyìí mọ̀sá. Ní Olúwa ràn mí lọ́wọ́ o, pẹ̀jọ́ mi ò kí n lè jàre. Olúwa wá ó yá pé Jésù máa wò mí níran bí bàbá, tó máa dákẹ́. Ó yá pé Jésù ṣe, tó máa wò mí níran bí, tó máa dákẹ́. Ó yá sọ fún Ọlọ́run alààyè, tó máa wò wá níran bí, tó máa dákẹ́ ní bàbá, tó máa wò mí níran bí o, tó máa dákẹ́ ní bàbá. Ogun ayé ń lé kíkan, ọ̀tá ń wúra rẹ̀ sókè o, wọ́n ló kú kí wọ́n gbé gbà o. Ìdó Olúwa ràn mí lọ́wọ́ o, pẹ̀jọ́ mi ò kí n lè jàre. Olúwa wá kó mi yọ, pẹ̀jọ́ mi ò kí n lè jàre. Ó yá àdúrà ló ń gbà sọ fún Jésù, pẹ̀jọ́ mi ò kí n lè jàre. Olúwa wá kó mi yọ, pẹ̀jọ́ mi ò jẹ́. Olúwa wá pẹ̀jọ́ mi ò kí n lè jàre. Olúwa nínú ọdún yìí ni bàbá, pẹ̀jọ́ mi ò kí n lè jàre. Olúwa ó pẹ̀jọ́ rẹ rọ̀ṣẹ́, pẹ̀jọ́ mi ò kí n lè jàre. Olúwa wá kó mi yọ. Ẹnìkan kíákíá, gbogbo ìdọ̀tí ayé ẹ lọ́lọ́run yóò mú kúrò. Ọlọ́run bó ṣe ń kọrin yẹn, gbogbo ìdọ̀tí rẹ, gbogbo ohun tó ti dọ̀tí lọ́lọ́run yóò mú kúrò pátápátá. Ọlọ́run ò ní wò ọ́ràn mọ́. Gbogbo ẹ̀gbin tí ń bẹnu ayé ẹni, tẹ́gbin bá wà nú ayé ẹni tí ò tó yàn á sọ̀rọ̀ sí yàn, èèyàn á dàbí ẹni tí ò máa ṣe, á dàbí pé kò máa ṣe ni. Gbogbo ẹ̀gbin ayé rẹ lọ́run yóò mú kúrò. Gbogbo pàǹtí ohun tí ò ń ṣe ti Ọlọ́run yóò mú kúrò. Ẹ pe orúkọ Jésù. Olúwa má wò mí níran, má dákẹ́ sí ọ̀rọ̀ ayé mi o, má wo ayé mi ràn pẹ́ o. Ẹ dìde fún ìrànlọ́wọ́ mi. Arise, O God, to help me. Gbẹ́jọ́ mi rò kí n lè jàre. Is not that Psalm 4 that told us? Ẹ pe orúkọ Jésù. Gbẹ́jọ́ mi rò kí n lè jàre. Olúwa wá kó ayé mi yọ lọ́wọ́ ewu gbogbo. Mú ayé mi kúrò lọ́wọ́ ìbànújẹ́ yìí. Nínú àdúrà yìí ni kò ṣe tèmi fún mi. Nínú àdúrà yìí ni kò dá mi lóhùn. Nínú àdúrà yìí kò gbọ́ ẹ̀bẹ̀ mi. Gbogbo yẹn ló ń sọ bẹ́ẹ̀. In Psalm 3, the Lord, how they increase that trouble me. Many that say lies against me, many they been saying unto my soul, that there is no help. Ọlọ́run ò lè ràn lọ́wọ́ ẹ fílẹ̀, kò rí nǹkan kan mọ́. Má wo mi níran, má wo ayé mi rọ ẹni tó pọ̀ ní pàtàgbára. Jẹ́ mú ọ̀tá dákẹ́, pa ọ̀tá lẹ́nu mọ́ lórí ọ̀rọ̀ mi. Kàlímà kú sàtẹ́lì mọ̀ kó sàdé. Ẹ bí orúkọ Jésù. Olúwa má wo mi ràn, má wo ayé mi ràn kó bàjẹ́. Má wo ayé ọmọ mi ràn, má wo iṣẹ́ mi ràn. Ṣó máa wo mi ràn bí? Abrahamu ó lọ bá Ọlọ́run, ó ní ṣé òun rú òun ni ò ní bímọ. Alimakadagabaka kò tó bìrò kò dé kele ma. Ẹ bí orúkọ Jésù. Má wo ayé àwọn èèyàn ràn mọ́ wò. Olúwa má wo mi ràn mọ́. Olúwa dé fún ayé mi. Má wo iṣẹ́ mi ràn mọ́. Iṣẹ́ mi kó dàgbà ní orúkọ Jésù. Má wo ayé ọmọ mi ràn mọ́. Ẹ bí orúkọ Jésù. Má wo mi ràn mọ́. Ẹ jẹ́ kí ọlá rẹ kó hàn ní orúkọ Jésù. Màsá tó lẹ́à. Ẹ jẹ́ kí ọlá Jésù, ọlá rẹ kó hàn ní ayé mi. Ọlọ́run lanu kó gbàdúrà. Ọlọ́run kó hàn ní ayé yín lónìí ní orúkọ Jésù. Ọlọ́run kó hàn lórí iṣẹ́ yín lónìí ní orúkọ Jésù. Ọlọ́run kó hàn ní ọ̀nà yín lónìí ní orúkọ Jésù.
Ọlọ́run kó hàn ní ìdáwọ́lé yín lónìí ní orúkọ Jésù. Let the blessing and the favour of God ripatali mosanda manifest in your life. Ọlọ́run kó dìde fún ayé yín. Ọlọ́run kó dìde fún ọ̀nà yín. Kó Olúwa má wò yín ràn má wò ní orúkọ Jésù. Kó Olúwa má wò yín ràn má ní orúkọ Jésù. Kó Olúwa má wò yín ràn má ní orúkọ Jésù. Nínú ọdún ìṣẹ́ Olúwa má wò mí ràn má ní orúkọ Jésù. Olúwa má wò mí ràn. Ẹ gbé ìrànlọ́wọ́ dìde fún mi. Ẹ ṣàánú fún mi ní orúkọ Jésù. Ẹ ṣàánú fún ayé mi. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé that many people are saying sometimes àkókò Ọlọ́run fẹ́ ó lè jẹ́ ìsìn lọ́lọ́run fẹ́ ràn ẹ́ lọ́wọ́ tí ayé fẹ́ di ọ lọ́wọ́ o. Don't mix it up pé àkókò Ọlọ́run tákòókò bá tó ọ̀tá ń yí àkókò dànù ṣùgbọ́n nǹkan náà lè yí dànù ìlérí Ọlọ́run fún ọ. Wọ́n lè yí àkókò they can rob you of the time. Ayé lè yí àkókò ṣùgbọ́n ìlérí náà lè yí dànù. Ohun tí Ọlọ́run sọ pé ó máa ṣe lọ lè yí. Tó o bá gbọ́ lẹ́yìn tó tún lọ bá Ọlọ́run padà nìyẹn o kọ́ má tún wà ń bẹ́ẹ̀. Ẹni tó lọ sọ pé yóò ṣe rere tó rìn gbèrègbèrè tó ń ṣe Ọlọ́run sọ pé máa ṣe rere tí ò múra sọ̀rọ̀ rẹ̀ tí ò gbàdúrà that you are not praying you are not Ọlọ́run sọ pé mo fẹ́ ṣe fún ẹ ṣùgbọ́n ìwọ gan ló múra. Ṣèbí Daniel ló gbàdúrà wájú Ọlọ́run. I told you that when I see that scripture, I know what is happening in the spirit. It will reveal things that is going on behind the scene. Daniel's prayer reveal what is going on behind the scene. So wọn ò mọ̀. Ó pè lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́run kó ràn án lọ́wọ́. Ọlọ́run sọ pé ní ọjọ́ ìkíní Daniel ó decide láti gbàdúrà 21 days àtàwẹ̀. Bó máa gbàdúrà 21 days. Okay? Bí ìdí sọ pé ọjọ́ kìíní tó o ti lanu rẹ láti mọ̀ fún ọgbọ́n òun ti dẹ lóhùn wọ́n ti rán áńgẹ́lì pé ok áńgẹ́lì yìí lọ gbére fún Daniel o lọ ṣe kíní ẹ̀ fún. Olórí ogun Persia mo sọ pé olórí ogun kò yẹ pé ẹ̀mí kan ló ń jẹ́ olórí ogun Persia ẹ̀yin olórí ogun Persia náà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàdúrà bẹ́ẹ̀ olórí ogun Persia Daniel ń gbé Persia ni ibi tó ń gbé nìyẹn agbègbè tó ń gbé so ẹ̀mí òkùnkùn tó ń bẹ ní Persia àbí ẹ̀mí òkùnkùn tó ń bẹ ní Persia ló mú áńgẹ́lì yẹn mọ́lẹ̀ pé ìwọ́kẹ̀ torí they have hierarchy áńgẹ́lì hierarchy bóyá ọ̀gá ènìyàn jẹ́ kòsàn Ọlọ́run náà ní hierarchy ó ní Ọlọ́run náà ní ètò kò ní pẹ́ Ọlọ́run so ilé tó wà ń bẹ̀ ó mú áńgẹ́lì tó fẹ́ gbére lé pé ò lè gbére lọ bóyá accusation there will be something tẹ́gbà ò lè ṣe fún Daniel tó náà lò fún áńgẹ́lì yẹn tẹ́kọ̀ fi múlẹ̀ so áńgẹ́lì yẹn dúró ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ni pé Daniel ò dákẹ́ ohun tó mọ́nú má dákẹ́ òun náà bí wọ́n pé ask until you don't give up on your request Olúwa mi ò pé mo lè rí mọ́ don't give up on your request ẹ má sọ pé kò lè ṣeé ṣe mọ́ pé ọjọ́ ti lọ so far you have a life in you ẹ máa sọ fún Ọlọ́run tó ní agbára yìí Daniel ò dákẹ́ sí ni ó wá bẹ̀rẹ̀ sí sọ Olúwa ìwọ ló sọ̀rọ̀ yìí ó dá májẹ̀mú pé tó bá ké pè ọ́ Ọlọ́run pé kí ló tún sọ àbá tí mo ti ní ká lọ fún ló bá wò ó ló bá rán áńgẹ́lì tó jù yẹn lọ áńgẹ́lì tó lágbára olóran ló bá áńgẹ́lì Michael ó rán Michael áńgẹ́lì tí mi mọ̀ nìyẹn mi mọ̀ júrẹ̀ mi mọ̀ jára ìyẹn ni mo mọ̀ Gabriel Michael tí mi mọ̀ nìyẹn hallelujah tí bíbélì sọ fún mi nìyẹn hallelujah àmì àná áńgẹ́lì kíní kan áńgẹ́lì jà kò yé mi mọ̀ yẹn hallelujah Michael ló rán pé kó lọ ló bá rí ẹni yẹn pé wọ́n ló dá áńgẹ́lì tó yẹ kó lọ mú rè maybe I think probably an accusation and the blood is not yet applied ẹ̀jẹ̀ yẹn ò tí farahàn so he has the power ṣùgbọ́n gbà tí Jésù ti ta ẹ̀jẹ̀ lẹ̀ there's authority ó sọ pé ìwọ Olúwa bá ọ wí ohun tó mú borí ni pé torí pé òun ò ṣe àyínná kò dákẹ́ Jésù náà sọ fún wa ó sọ nípa arábìnrin yẹn
tó lọ síwájú adájọ́ yẹn ó nítorí pé kò dákẹ́ perseverance má gba ẹ̀kan pé mèrè kó jókòó jẹ́ máa gbà á even though tó o tiẹ̀ gbàwẹ̀ ṣá àdúrà ẹ̀ má jẹ́ ká àdúrà seize lẹ́nu ẹ̀ àwẹ̀ dá àdúrà ni kò gbúdọ̀ tán tí Sátánì bá fẹ́ múyàn láyé ohun tí mo mọ̀ dáadáa ni o ọ̀pá àdúrà làkọ́ gbà tó bá ti lè gba ọ̀pá àdúrà yẹn that mean he has put a gap between you and your God tí Sátánì bá lè rí yẹn ṣe tó bá lè gba nǹkan àdúrà dànù àti mólú ẹ̀ pẹ́ntẹ́pẹ́ntẹ́ báyìí ni ohun tí mo mọ̀ dáadáa ni mo sọ yìí o ṣùgbọ́n tí iná àdúrà yẹn ò bá kú that mean that fellowship with Christ tí ò sọnù Sátánì ò lè ráyè so Daniel ò ṣínú àdúrà olólùwà Ọlọ́run sì rán olùgbèjà ẹ pé orúkọ Jésù láwọn olórí ogun ilé mi o from that prince of my city èmi ò mọ̀ tí pẹ́ẹ́tà Amẹ́ríkà ló wà ní olórí ogun Nàìjíríà tí ò fẹ́ kí ayé àwọn èèyàn gbérí olórí ogun lé bàbá mi o makaini masaida ẹni tó fi jọ olórí ogun bẹ̀ tó nípa àwọn ẹrú náà máa ṣe bí o olórí ogun ìrìn àjò mi pé gbogbo àwọn tó bá kú òní tó travel pé kò lè rí nǹkan kan mú wa olórí ogun ayé mi tó pé mi ìnirọ́mọ bí tọpa àní àníṣẹ́ ò nírọ́mọ bí olórí ogun yẹn Olúwa dójútì Olúwa gbé lórúkọ Jésù Olúwa bá ọ wí dá lọ́ọ̀rì búkì o olórí ogun má pèrí ìtì ń bẹnu ilé tí ń bẹ ládùúgbò tí ń bẹ láàrin ọ̀rẹ́ tí ń bẹnu ìjọ ìkàbàbọ sátá the prince in that city in that your own city ìlú Maryland Kalimakata in the city of Lore in the city of Anchorage in this land of Maryland in my father's house in my mother's house olórí ogun tí ń dènà mi olórí ogun tí ń dà tí ń yí àdúrà dànù mọ́ mi lọ́wọ́ that is throwing away the blessing that is throwing away the prayers makali makatayaba olórí ogun tí ń jà mí lógun tí wà ní city yìí tó wà nílùú Lore tó wà nílùú Anchorage tó wà nílùú Maryland ní orúkọ Jésù tó wà nílùú Amẹ́ríkà tó wà ní Nàìjíríà tó fọwọ́sowọ́pọ̀ mọ́tò orílẹ̀-èdè yìí makali makasata nínú ayé àwọn yàrá Olúwa tú wọn ká tó wà ní London tó ní kò ní ṣe rere bẹ́ẹ̀ àìlè màkàbàkàbà tó wà ní Germany tó ní tí ó yèkẹ́lì màkọ́ sàkàgàrà kẹ̀kẹ́ tẹ̀lé màkọ́ sàtà tó wà ní Holland màrú pẹ̀kẹ́ oyè Olúwa lẹ́wọ̀n jìnnà Olúwa bá yíwì ní orúkọ Jésù màsáńdà yẹ̀bọ̀ dùà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín mọ̀ pé Ọlọ́run ò gbádùn ẹkún ẹ Sátánì lè ń gbádùn ẹkún èèyàn. God is not enjoying your tears. God did not thrive on your tears. Ọlọ́run ò gbádùn ẹkún èèyàn pé mo like bó ṣe rí bẹ́ẹ̀ rẹ́nu ẹ̀ mo like bó ṣe ń yanu yáyáyá tó ń sunkún yẹn I just enjoy it. Ó yá kéde èsì Sátánì ní í ṣe bẹ́ẹ̀ ẹ̀mí èṣù ní í ṣe bẹ́ẹ̀ ẹ̀mí èṣù ní ń béèrè fún ẹkún èèyàn. Ọlọ́run want you to smile. Only a merry heart is like a medicine. And tínú ẹ̀dùn tó rẹ́rìn is like a medicine. So God want to give you laughter so you can be healed. Bí kò sunkún kójú yọ bọ̀ọ̀lì. Ẹlòmíì tó bá sunkún báyìí gbogbo ojú ẹ̀ ló yọ ni. Ẹlòmíì àti sunkún mélòó ẹlòmíì ti fẹ́ sọ. Ó ti sunkún tó. Mo wá ní orúkọ Ọlọ́run tó rán mi níṣẹ́. Ẹkún rẹ dópin lónìí. Àmín. Gbogbo ẹkún rẹ tó ti sún ẹlòmíì kò sí nǹkan tó lè sọ mọ́ kí ló fẹ́ ṣe ó ti gbàdúrà ó ti sunkún. Gbogbo ẹkún rẹ lónìí mo sọ nípa gbá Ọlọ́run ibi tó ti ń banújẹ́ Ọlọ́run tó ní kí n máa lọ láti máa tú àwọn èèyàn sílẹ̀ mo tọ̀ yín wá ní orúkọ Olúwa ẹkún yín kó dópin lónìí àmín. Gbogbo tó ti sunkún gbogbo tó ti ń banújẹ́ gbogbo tí ayé ò fẹ́ kó rí ayọ̀ yẹn kó wá pé májẹ̀mú lórí rẹ ni kó bá yẹ pé ọ̀rọ̀ kàì lórí ayé rẹ ni èmi tọ̀ wá ní orúkọ Ọlọ́run Ísírẹ́lì gbogbo tó ti sunkún ó yá lórúkọ Jésù kó di ayọ̀ àmín. Wàlágbà tó tínú wọn ń dùn fún ìkún tí ìbànújẹ́ rẹ gbogbo èèyàn tó ní tí ó pé bẹ́ẹ̀ ni kó máa rí fún ọ lọ èmi tọ̀ yín wá ní orúkọ Olúwa ní orúkọ Ọlọ́run Ísírẹ́lì mo tọ̀ gbogbo èèyàn wá àìníma ẹ gbé orí yín sókè sẹ́ gbogbo ilẹ̀kùn tí ayé ti tì ẹ gbé orí yín sókè sẹ́
gbogbo agbára kágbára, gbogbo ìmọ̀kímọ̀ tí ò fẹ́ kẹ́ rí ayọ̀ yẹn, èmi wá ní orúkọ Olúwa, ní orúkọ Ọlọ́run Ísírẹ́lì, ọmọ Ọlọ́run alààyè, gbogbo ogun náà kó pòórá. Àmín. Gbogbo àjèjì ẹ̀mí, every strange spirit, gbogbo àjèjì ẹ̀mí ládùúgbò, gbogbo àjèjì ẹ̀mí nílé, gbogbo àjèjì ẹ̀mí lórílẹ̀-èdè, èyí tí ń jayé ẹni lógun, èyí tí ò fẹ́ kí ire ṣẹlẹ̀, mo tọ̀ yín wá ní orúkọ Ọlọ́run ìpè kàyímà kásátà, èyí tí ń ṣe Jésù àìlì màsáìdà, ní orúkọ rẹ̀ ogun náà kó wọlẹ̀. Àmín. Ọ̀tá yín kó ṣubú, ọ̀tá yín kó ṣubú níwájú yín, kó dẹni yẹ̀yẹ́, kẹ́yìn dẹni ìṣelógo. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi. Olúwa bá Sátánì wí, ọwọ́ rẹ̀ dà. Bá Sátánì wí nínú ayé mi o. Jésù Olúwa jẹ̀wọ́ agbára ìyanu rẹ̀. Kó bá mi bá Sátánì wí, o bàbá, ó yá sọ fún Jésù. Bá Sátánì wí, bá Sátánì wí nínú ayé mi o. Jésù Olúwa jẹ̀wọ́ agbára ìyanu rẹ̀. Ó yá kó bá mi Sátánì wí o bàbá, Ọlọ́run kó bá wí o. Gbàdúrà ní mo fẹ́ kó pe Jésù, kó bó ogun yẹn wí nínú ayé yín, nínú ayé ọmọ. Ogun àṣetì kó bá wíṣẹ́ ní gbogbo ọ̀nà. Bá Sátánì wí, bá Sátánì nínú ayé mi o. Jésù Olúwa jẹ̀wọ́ agbára ìyanu rẹ̀. Kó bá mi bá Sátánì wí, o bàbá, nínú oṣù yìí níṣẹ́ bá Sátánì wí. Ó yá sọ fún Ọlọ́run alààyè. Bá Sátánì wí nínú ayé mi o. Jésù Olúwa jẹ̀wọ́ agbára ìyanu rẹ̀. Kó bá mi bá Sátánì wí, o bàbá, kó bá wí lórí ayé rẹ̀ o. Ọmọ Kẹ́hìndé, kó bá wí nínú ayé rẹ̀ ni. Ìyanu kó ṣẹlẹ̀ nínú ayé yín. Péjú, ẹ̀rí ohun rere sẹ́, ohun rere kó péjú sínú ayé yín. Ẹ̀rí ọlá Ọlọ́run, ẹ̀rí ẹwà rẹ̀. Anda makusate, inana makusata di bakata, kapasite lebo. Ẹ̀rí orí Ọlọ́run, ó yá o bá Sátánì wí. Bá Sátánì wí nínú ayé mi o. Jésù Olúwa jẹ̀wọ́ agbára ìyanu rẹ̀. Kó bá mi bá Sátánì wí o bàbá. Ẹ porúkọ Jésù. Ìwọ ogun tó dúró ti ayé mi o. Ìwọ ogun tó dúró ti ọ̀nà mi, gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó yá pòórá nísinsìnyí. Ìwọ ogun tó dúró ti ayé mi, ìwọ ogun tó dúró ti ọ̀nà mi, gbọ́ ọ̀rọ̀ Olúwa, pòórá nísinsìnyí. Lẹ́kọ̀ọ́ porúkọ Jésù dáadáa. Gbogbo ogun tó dúró ti ayé rẹ, gbogbo ogun tó dúró ti ọ̀nà mi, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, pòórá. Gbogbo agbákágbára, gbogbo ẹ̀mí àṣẹ ayé ẹni lọ́ṣẹ́, gbogbo ẹ̀mí adúró ti ayé ẹni, gbogbo ẹ̀mí tí ń béèrè fún ìṣubú ayé ẹni lónìí, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ pòórá, 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 pòórá. Olúwa bọ̀ wí, Olúwa bọ̀ wí gbogbo ẹ̀mí kẹ́mí, Olúwa bọ̀ wí gbogbo agbákágbára, gbogbo agbára ajayé ẹni níyà, gbogbo agbára pọ́n ayé ẹni lójú, ní orúkọ Jésù. Gbogbo agbára dènà ẹni, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa náà yá àwọn ẹ̀yìn. Gbogbo ẹ̀mí tó wà ládùúgbò yẹn tí wọ́n fi ń gbére wá fún ọ, tí ire yẹn ò fi tẹ̀ ọ́ lọ́wọ́, gbogbo ẹ̀mí yẹn tó ti bá òkùnkùn múlẹ̀, èèyàn kàtí tó tì ọ́ tí ń sọ tó náà tí àná tí òun ò ní gbà, ànáwó tí òun ò ní gbà, ẹni tó lọ́wọ́ ṣẹun tó lọ́wọ́ ò ní ṣílẹ̀kùn fún ọ, ní orúkọ Jésù. Olúwa dójútì, Olúwa dójútì, Olúwa dójútì ogun ayé àwọn èèyàn yìí, Olúwa dójútì ogun ayé àwọn èèyàn yìí, Olúwa dójútì ogun ayé àwọn èèyàn yìí,
Olúwa gbé ogun ayé àwọn èèyàn ìṣẹ̀lẹ̀. Ogun ayé yóò ní dìde mọ́. Ogun ayé yóò ní dìde mọ́. Ogun ayé yóò ní dìde mọ́. Olúwa kó gbè yín níjà. Ogun ọ̀run kó jà fún yín. Ẹ rí ìgbèjà Ọlọ́run lónìí. See the help of God. See the power of God. Ẹ rí ìgbèjà Ọlọ́run lónìí. Ní gbogbo ọ̀nà. Ẹ rí ìgbèjà Ọlọ́run lónìí. Ní gbogbo ọ̀nà. Ẹ rí ìgbèjà Ọlọ́run lónìí. Ní gbogbo ọ̀nà. Ẹ rí ìgbèjà Ọlọ́run. Ní orúkọ Jésù. Gbọ́ àdúrà. Lórúkọ Jésù Kristi. Olúwa wa, my first assignment to everyone, as a man, every man of God, is for everyone to be saved. The first assignment to every man of God is for a soul to be saved. The first assignment to every man of God is for a soul to know Christ, láti mọ Jésù, and to be saved. That is the first assignment of every man of God. Because what profit and to lajú and to àrọ tó dìde at the end ọ̀run apá ìlú end up sí could make no sense. Yes. The first assignment is that. And the second assignment is to see that you are delivered. Pé ẹ gba ìtúsílẹ̀. That you walk in the liberty of God. Pé ẹ kẹ́rì ní òmìnira. God don't want anyone to be in bondage. That's why Jesus Christ told us that in his word, I'm here to destroy the works of the devil. Láti bà gbogbo iṣẹ́ èṣù jẹ́. And also his assignment also to destroy the heavy works of the devil. Look at it. I can see that in Isaiah chapter 45. You see, thou says the Lord to his anointed, to Cyprus, whose right hand have upholding, so he did nation before him, and to loose the lions of the kings, and to open him the two level gates, and the gates shall not be shut. He said, I will go before thee to make the crooked place straight, and I will break pieces of the gates of brass, and cut in asunder the bars of iron. He said, I will give thee the treasures of darkness, and the hidden riches, and the hidden riches of the secret place, that they may know it, that I am the Lord, which called thee by thy name. I am God of Israel. God promised that He's going to break every great hope. Those one thing is to be saved. That is very important. Nothing else. Ìyókù ni pé kẹ́ wá gbádùn Ọlọ́run tẹ́ wá ń sì tẹ́ pè ní Ọlọ́run. Báwo lè yẹn sọ pé Ọlọ́run ní Ọlọ́run kí èèyàn rí Ọlọ́run yẹn gẹ́gẹ́ bí èèyàn rí agbára rẹ̀. Hallelujah. Hallelujah. Look at it. So the assignment of a man of God is to preach the gospel of salvation of Jesus Christ. The good news, to tell you about the good news. The good news is that somebody died for you on the cross of Calvary of your sin. That is good news. What is good news? The gospel is good news that, please, my sister, my brother, do you know that your sin, Christ has paid the price for you, and you don't have to die anymore where somebody has paid the price for you. That's the good news. That's the gospel. The gospel is to tell you, listen, somebody has paid the price for that sin for you. The wages of sin is death, but that very death, somebody paid the price for it. So receive the gift of God, which is Christ Jesus Christ, our Lord. To receive is the gift of God, which is Christ Jesus, our Lord. Gba Jésù, ẹ̀bùn Ọlọ́run yìí, ẹ̀bùn Ọlọ́run ni Jésù. Gbogbo ènìyàn, ẹni tó bá kọ̀ á san fún ara rẹ̀. Ẹni tó bá ṣe gbà ó gba òmìnira. Ẹ̀bùn Ọlọ́run, the gift of God is Jesus. Ẹni tó bá gbà yóò ní iyè. Ẹni tí ò bá sì gbẹ̀bùn yẹn, ẹ̀bùn ni, is a gift. He said, remember, you are saved by grace, not of work. Jésù, ẹ̀bùn Ọlọ́run ni, was given to you. So you accept that gift, which is Jesus Christ. Ẹni tó pẹ́ mi ìfẹ́ Jésù, bí ló pé ẹni tó kọ̀ ó ní ìbínú Ọlọ́run wà lórí rẹ̀. Bó ṣe rìn káàkiri, Ọlọ́run kọ̀ wọ ẹni pé ẹni kò sí bó ṣe lè survive ẹ̀. Because ó kù everybody kù kankan. Mo ṣe jẹ́ pastor yìí ó kù mí kù kankan o, ẹ lè má mọ̀ o. Hallelujah. Pastor náà sọ̀rọ̀ pé ó kù nǹkan. Yes, ó kù mí pẹ̀lú kankan. Ó dẹ̀ kù everybody pẹ̀lú kankan. So that what makes us to be perfect is that Christ.
What make me to be perfect? Ohun tó kù mí kù ní Kristi. Ohun tó kù mí kù ní Jésù máa fi ara rẹ̀ kún fún mi and make me perfect in Christ Jesus. Now I turn to a righteousness of Christ in Christ Jesus. So ó kù ẹnìkan gbogbo wa ló kù pẹ̀lú nǹkan kan that disqualify us from God. When we have Christ in us, He make us to be perfect because the righteousness of Jesus Christ, òdodo Jésù ni mo gbé wọ̀, kò ṣòdodo mi, òdodo mi kò débi kankan o, kò débi kankan, kò lè dúró síwájú Ọlọ́run 1 second, eré tètè lálálá. Ṣùgbọ́n òdodo Jésù tí bá ti dúró síwájú Ọlọ́run, òdodo Jésù ni ó rí mọ́ mi, kò ní rí tèmi, á rí ti Jésù. Òun ló jẹ́ pé ẹ̀bùn Ọlọ́run fún mi, the gift of God for me, and I accept it to be the Lord of my life. So God wants everyone to be saved. Another thing that will make me to know in Isaiah chapter 61, that spirit of that Lord is upon me because He has anointed me, olórán mi, to preach the good tidings. Ohun tí mo sọ ìgbà pé Jésù sọ good tidings, máa sọkún mọ́ ẹnìkan tí kú fún ẹ̀ṣẹ̀, unto the meek, and He has sent me to bind up the broken-hearted and to proclaim the liberty to the captive. Kí n sọ nípa ìtúsílẹ̀ fún ẹni tá a ti dè, bẹ́ẹ̀ ìdí ẹ̀ṣẹ̀ ni, ìdí ayé ni, and to open the prison to them. I mean, that's why He showed me the prison. That's why He showed me the prison. To prison to them that are bound. Fún àwọn tó ń dè. And to proclaim the years of liberty, the year of liberty, the days of vengeance of our God, and to comfort the more that more, to appoint unto them that more in Zion, to give unto them the beauty for ashes, the oil of joy for mourning, and the garment of praise for the spirit of happiness, that they might be called the tree of righteousness, planted of the Lord, that they may be glorified. So God wants your life to be glorified. Mo wá nú àṣẹ Ọlọ́run Olódùmarè fún gbogbo ẹni tí ayé dè lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹni tí ayé ń jẹ níyà tí ayé pọ́n lójú, ó ní ẹ̀mí Olúwa wà lára mi. Ohun tí ẹ̀mí Jésù yẹn, this is the assignment of Jesus Christ. Assignment yẹn ló wá fún ilé mi lọ́wọ́ pé kí n lọ sọ fún ẹ̀yin náà ohun tó ń tẹ parí. Pé gbogbo èèyàn tó wà níwájú mi lónìí tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí dàtú ayé rí mi níbikíbi tí ayé bá ti di ayé yín tó ti di ọ̀nà yín. Tọ́ni bí kò sí ọ̀nà ìmí sọ nípa agbára àṣẹ Ọlọ́run, ohun tí Jésù ti ṣe lórí àgbélébùú, ó ló ti parí pé ò gbúdọ̀ jìyà mọ́. Jésù sọ pé ó ti parí, ayé ò gbúdọ̀ mú ọmọ rẹ mọ́lẹ̀ mọ́. Jésù sọ pé ó ti parí, ò gbúdọ̀ ṣàìsàn, ò gbúdọ̀ dààmú mọ́. Mo wá ní orúkọ Olúwa, ẹ gba ìtúsílẹ̀. Amen. I decree it in the name of Jesus. Ní gbogbo ọ̀nà tí ayé ti dè, ní gbogbo ọ̀nà ayé tí ayé ti mú ìpọ́njú wá, ní gbogbo ọ̀nà tí ayé ti mú ohun àṣetì wá, mo tọ̀ yín wá ní orúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Mo tọ̀ yín wá ní orúkọ Olúwa Ọlọ́run májẹ̀mú. Mo tọ̀ yín lórúkọ Olúwa Ọlọ́run ìpè. Kada kasada kunani makusete galima kuka parabate satali àbí tí ogun yẹn bó bá ju ẹni tó rán mi níṣẹ́ lọ nìkan ló kù lógun yẹn ò níṣẹ́. Ṣùgbọ́n tí ogun yẹn ò bá tó ẹni tó rán mi níṣẹ́, ẹni tó ju ẹni lọ ni Jésù ju gbogbo ogun lọ. Àfi tí ogun yẹn bá ju Jésù lọ nìkan ló kù ní kẹ́ rí ogun yẹn kó tún wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí ogun yẹn ò bá tó Jésù tí ò sì tó ọ̀rọ̀ rẹ̀, tẹ́ pé ogun yẹn abẹ́ tìṣẹ́ Jésù ló wà. Ogun ìgbà ọ̀rọ̀lúwa, ogun àìrọ́mọbí, àìrọ́kọ, àìríṣẹ́, àìrí oréré, ogun lack, failure, disappointment, barrenness, depression, sickness, ogun kó rọ́mọ kó máa sunkún, kó rọ́mọ ẹ̀ kó máa cry, kó máa múnú ẹ̀dùn kó ń banú rẹ̀ jẹ́. Ó ní àmàkúlà bàkàtẹ́lì àdá, ṣàdó blẹ̀kẹ́tẹ̀kìlẹ̀ ẹ̀, lè brandó tèkè. I'm here to declare the year of liberty to you by the grace of Him. Receive it now. Ẹ gba ìtúsílẹ̀ yín, ẹ gba ògo yín, ẹ gba ìrànlọ́wọ́, ẹ gba àṣeyọrí yẹn, ẹ gba ìbùkún yẹn, ọ̀nà ńlá fún yín. Mo fẹ́ kó máa sọ ní ara ẹ pé Olúwa tú mi sílẹ̀, ìwọ ogun àṣetì jáde, sọ bẹ́ẹ̀.
kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ẹ máa sọ bẹ́ẹ̀ ìwọ ogun àrọ́mọ bí jáde lára mi o Olúwa ti tú mi sílẹ̀ Olúwa Ọlọ́run ti tú mi sílẹ̀ Jésù ti tú mi sílẹ̀ ìwọ ogun àṣetì lẹ́nu iṣẹ́ ó yá Olúwa ti tú mi sílẹ̀ mo ní Jésù ti tú mi sílẹ̀ ìwọ ogun àríwé ìgbèlú tí mo lé títí láì tó àtijọ́ tí wọ́n fún gbogbo èèyàn táwọn tó wá lẹ́yìn mi gbà ìwé ìgbèlú tèmi ò ríwé ìgbèlú gbà mo máa yà lába kò lè má ní bàtà sàkè kò má má ro bàkàtà lè prendo bó sọ́tẹ́ níbà lè prende kápá ẹ bẹ̀rẹ̀ sí gba ìtúsílẹ̀ yẹn gbogbo ọkọ̀ ọ̀tá kó jáde yẹ́rẹ́ ní orúkọ Jésù gbogbo tó mú lé ọmọ jù ní orúkọ Jésù jáde ní orúkọ Ọlọ́run alààyè mo wá mo tọ ogun yẹn wá ní orúkọ Jésù ni ọba tó ní kí n pàṣẹ fún gbogbo ogun pé yóò tẹríba ní orúkọ Jésù kó tẹríba ẹ gba ìtúsílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wú yẹn gba ìtúsílẹ̀ ogun yẹn kó lànà kó múná kó sáré gbogbo ẹ̀mí kẹ́mi yẹn kó sáré jáde àyà kó mú wọn lónìí ìbẹ̀rù bójú kó mú wọn nínú ayé yín ogun àṣetì ogun agbé ayé ẹni sálẹ̀ ìbẹ̀rù bójú kó mú wọn ní orúkọ Jésù kán sá jáde ẹ ní rí mọ́ ẹ ní gbúrò rẹ̀ mọ́ ayọ̀ wọlé wá gbogbo ayé tó ṣòfò ó yẹ gba ayọ̀ Ọlọ́run gbogbo ayé tí Sátánì dà láàmú ó yẹ gbòògo Olúwa bò yín láṣìírí fún rere ogun tó Olúwa ṣẹ́nu ayé yín lónìí kò ní padà mọ́ ọwọ́kọ́wọ́ tí ayé tí Ọlọ́run mú kò nu ayé yín lónìí ẹ ní rí mọ́ bí mo ṣe pa ní àṣẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin áńgẹ́lì Ọlọ́run ẹ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin áńgẹ́lì Ọlọ́run ẹ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin áńgẹ́lì Ọlọ́run ẹ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin áńgẹ́lì Olódùmarè ẹ lọ ṣe bẹ́ẹ̀ ní orúkọ Ọlọ́run Jésù Ọlọ́run ìpè kàlíbà kásátà ìwọ ló fẹ́ mọ tó fẹ́ ṣe ọ̀ràn èmi ni ìwọ ló fẹ́ ṣe ìyanu ìwọ ló níṣẹ́ ńlá ó sọ kémi lọ sọ fún wọn ni ohun tó fẹ́ ṣe ló ní kí n sọ pé ó ṣe tèmi àbí tí n bá sọ̀rọ̀ tèmi nìkan ló kù ṣùgbọ́n pé ọ̀rọ̀ Olúwa ni mo sọ orúkọ Olúwa mo fi tọ̀ yín wá ó yá lórúkọ Jésù ẹ gbúdọ̀ rí ogun yẹn mọ́ àmín àfi tó yẹ pé ọ̀rọ̀ tèmi ni mo sọ nìkan ló kù ọ̀rọ̀ mi á jábọ́lẹ̀ kò lágbára kò ní nǹkan kan ṣùgbọ́n pé ọ̀rọ̀ Olúwa ni kò lè má ká lè má ṣáìdà pé kó má jẹ̀mú Olúwa ni ogun ayé yóò lè dúró wájú ẹ̀ ogun náà kó wọlé àmín ẹnikẹ́ni tá a bínú obìnrin ẹnikẹ́ni tó rìn lórí ilẹ̀ tí ń mu mi tí ń gba fẹ́fẹ́ ní kàtà ẹ̀dá Ọlọ́run kan kò bá jángẹ́lì tó ti ṣubú ni ẹ̀dá Ọlọ́run tí Ọlọ́run dá tí kàbá kò ṣáńdà làpáraba ogun ọ̀run àpáàdì kan ní my armed principalities and power in the rulers of darkness ohunkóhun tó bá lè jẹ́ ètò dìde èmi wá ní orúkọ Jésù ọmọ Ọlọ́run alààyè ẹ gba ìtúsílẹ̀ àmín mo wá béèrè fún ìyanu kankan what you will see torí it will not make any sense you see me praying saying all this to you without any result it make no sense kí wá ní pastor yìí kàn pariwo ṣá kàn fẹ́ fún níbẹ̀ yẹn ni ṣùgbọ́n it will make no sense it will make sense to you gbàtẹ́ ẹ̀ bá rí kí yẹn mọ́ mo ti sàn ọmọ mi ti ayé ẹ̀ ti yí padà mo mà ti bímọ oyún yẹn mà ti dé mo rí bí o that will make sense èyí tó máa mú jíjókòó tèmi make sense nìyẹn it will make no sense tí mo kàn ń orúkọ Jésù and at the end it will make sense ṣùgbọ́n it makes sense when the result manifests when you see the power of God it will increase your faith á mú ìgbàgbọ́ yín múnádóko níwájú Ọlọ́run yóò mọ ọkàn yín ṣe pé ẹnìkan wà èyí tí ń ṣe Jésù Kristi ó yá ohun tẹ́ sọ yẹn lórúkọ Jésù kò rí bẹ́ẹ̀ ó yẹ ẹnà ẹ̀bẹ̀ yín sókè ẹ̀bẹ̀ yín níwájú Olúwa rèé ọ̀run kó gbọ́ ìwọ ìdènà fi ọ̀nà lẹ̀ ìwọ ìdíwọ́ fi ọ̀nà lẹ̀ ìwọ agbára tí ń díṣẹ́ yẹn lọ́wọ́ fi ọ̀nà lẹ̀ gbogbo ohun tẹ́ sọ níwájú Olúwa kó rí bẹ́ẹ̀ ohun tẹ́ kọ yẹn bẹ́ẹ̀ ṣe kọ yẹn kó rí bẹ́ẹ̀ fún yín Ọlọ́run Ísírẹ́lì ó lè ṣe ẹni tó sọ fún mi kí n wá tọ̀ yín wá when the spirit of the Lord is upon me ẹni tó yàn mí pé ní kí n wá bá yín sọ ó agbára ẹ̀ ka Ọlọ́run gbogbo àgbáyé ni Ọlọ́run tó tóbi ni ètí ọ̀run ò gbà ètò wá fi ayé ṣe ìtìpó sí tẹ̀tísẹ́ rẹ̀ Ọlọ́run tó gùn tẹ́nìkan ò tó àkọ́dá ayé alágbára gíga Olódùmarè bàbá mi o àṣọ́hun tì ohun gbogbo alèwí lè ṣe ọba tí agbára ń bẹ lọ́wọ́ rẹ̀
Ọlọ́run Ísírẹ́lì olórí ogun arógun mọ́sà arógun mọ́tàdí Olódùmarè ńlá Ọlọ́run tó rán mi níṣẹ́ ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn fọ́hùn ọba tó jẹ́ kí gbogbo èèyàn mímí rẹ̀ la fi ń mí àìlì máa ṣáìrà àìlì máa kú tàkàlìà kàbílà ká sàtẹ́lìà ìlì máa kú sàtẹ́lì bòkùpẹ́ kàfẹ́lì ẹnikẹ́ni ní orúkọ Jésù tó ní kò ṣeé ṣe ohun tó kọ yẹn kó fi ọ̀nà lẹ̀ àmín ní orúkọ Jésù kó fi ọ̀nà lẹ̀ àmín gbogbo ẹni tó lóun gba ọ̀nà Jésù ní ọ̀nà àti ìyè lípàrọ́pà yìí kàlíbà kásàdé ẹnikẹ́ni tó lóun ń dó sójú ọ̀nà kó fi ọ̀nà lẹ̀ àmín ìdájọ́ Ọlọ́run kó dé sórí ọ̀tá rẹ kẹ́yìn rẹ rí orí ọ̀fẹ́ gbà ohun tẹ́ sọ ẹ̀ kó rí bẹ́ẹ̀ òróró tẹ́ gbéra yẹn lórúkọ Jésù kó Olúwa kó ṣe bẹ́ẹ̀ agbára jíǹde kó wọnú òróró yẹn lọ òróró yẹn kó gba ìṣẹ́gun kó mú ìwòsàn wá kó mú ìdáǹdè wá ó yá lórí gbogbo ìgbà tó bá lo òróró yìí gbogbo ìgbà tó bá lò ó kí Ọlọ́run rántí májẹ̀mú ìpè rẹ̀ àmín kó jẹ́ fún ọlọ́sàn kó jẹ́ fún gbogbo ẹni tó bá fi kàn kó sàn ẹnikẹ́ni tó bá fi kàn kó sàn ẹnikẹ́ni tó bá ti fẹ́ kó sàn tó lò ó kó ṣiṣẹ́ fún ọ ní orúkọ Jésù torí pé o gbàgbọ́ ó ní ẹni tó bá gba wòlíì gbọ́ mo ní kẹ́ ẹ mú òróró wá ẹ sì gbàgbé ẹ mú Ọlọ́run sọ̀rọ̀ kan ó ní yóò jèrè wòlíì èrè bẹ̀ pé ẹ gbọ́ràn yẹn pé ẹ kọ̀ wọ́n ní kí n mú òróró wá ọ̀pọ̀lọpọ̀ wá ní kó lọ mú kọ ẹ̀mí kọ láìkí ní ẹ̀mú pọ̀ tí máa yẹ sọ ṣùgbọ́n mi ní ṣe ṣùgbọ́n ẹ sọ pé ó ti ẹ gbọ́ Ọlọ́run Ísírẹ́lì kó ṣe bẹ́ẹ̀ fún yín kó òróró yẹn kó di agbára bẹ́ẹ̀ ni ó sì rí ojú òní tì yó. In Jesus' name we pray. Amen, amen, amen. In Jesus' name. Hallelujah. Praise the Lord. Praise the Lord. Hallelujah. Let's put in mind that the prayer continue by 12:30. And tomorrow get a fruit. Èso ẹgbó ọ̀la máa gbàdúrà sómi ẹ̀ṣẹ̀ pọ̀ lọ́la. À ń gbàdúrà sí omi lọ́la. And Psalm 57. Even though you are doing that on your personal soul, I'm praying Psalm 57, Omikan, at least one more to go. Omikan, Amalumi, you use it that very week. No say láti domi omi. Lọ́la, tabambo, èso, fruit, ẹ̀múwá, èso yẹn náà, ọ̀la yẹn náà ló máa jẹ, tó bá ti fẹ́ ṣínú àdúrà, jẹ. When you want to finish your fast, you want to break your fast, you use that fruit. So anytime, ma'am, gbàgbé àárọ̀ wá gbé èso ẹ̀ láàárọ̀ wá ní 6 o'clock pápá àpàlágò 9 9 olúwaṣe kàkàkiri káàsì ẹ lò it's okay, that's up to you. So gbogbo àti o máa ṣínú anytime tó máa ṣínú so you want to break your fast you use that fruit to break ayẹyẹ alẹ́sọ. And what else again tomorrow? That is going to happen tomorrow. So prayer for those that are trusting God for the fruit of the womb. I can't give a time now, but I'm going to give a time. And listen again. I know many of us you're trying to call back in the soil body. Mo pé ọ̀pọ̀ afẹ́ pè wá láti wá sí láti fẹ́ kí n gbàdúrà fún yín. You know, I should have opened the line now that you call me. Okay, but it's better. I think for those that have called already, I think it's more better. Is more because I can see you, I can say ẹ pè mí, so ẹ come up with me right away. So you join the Zoom. We are using the internet except those on the phone. I want to call it balaye. I want to be the the phone. You can look at the phone now. Okay, because the phone now mostly I have control of it. I want to have the phone. I have the control of it that I can tell the person to talk because mo lè mute gbogbo àwọn èèyàn kí n mute ẹnìkan bẹ̀ kán sì gbọ́ kán pè mí except that you don't know how to do Zoom. But if you don't know how to do the Zoom, join the Zoom line. I see you. You know why I lock the line because sometimes ó ti lè pọ̀jù fún mi, so that's why I locked it. So but this morning I opened it to some moment, for me to agree with you, and láti jọ gbàdúrà papọ̀ lórí ẹ̀bẹ̀ tẹ́ ń sọ yẹn, àní rò pé Ọlọ́run á gbọ́ bàbá ṣe jọ fún ṣọ̀kan lórí ẹ̀bẹ̀ yìí. So the Zoom is is just like you are joining
some people ask the password. I've been posting it now all this while. Mo ti máa ń fi sórí Facebook. That's Zoom. You can join. Just join the Zoom. Except you don't know it, call me and like, or you text me. Me more. So I because I don't want people to try, you know. And you have been trying and me. But one thing I just also encourage us is that I should be and you call me, or maybe I'm driving and you call me, hey baby, I'm coming for prayer. No, I want to go. If it's okay. You can call at that moment. You know, say why? You can come anytime. I pray for you anyway. Please, I don't have the link. Okay, there's no link. Is the number? Look at it. This is the number. That's the Zoom line. Look at it. Chetiri. That is the Zoom right there. I believe those are showers of blessing. And the showers of blessing are already actually. So tonight, if God give me the grace, after I give you prayer, as I promised, I open the line. Let me do that for those in Nigeria or in London or Europe, because anyone America anyone shall do. I would, if I use number that I can handle. It is embedded is not okay the next time. But don't worry, throughout this week, as we are still praying, and I can give the grace to do. If God give me the grace to do that, I will do that. So look at it. I believe the Zoom line is not yet on Facebook. I think that the Facebook is a little bit slow. And Facebook sharing. Type. I think type. Okay, you have seen it. Okay, the Zoom code is that one. The password is that one. The Zoom code is that one. The first one, 4479559237. And the other one is 6QNA Edward and 8. Okay, so that's Zoom code. So when I say, oh, join me on Zoom, just go there. Not all the time you see me on Zoom. When I say it, like I'm praying now, say join me on Zoom, but not now. No. When she sing, only jale. Talk about from glory of faith. And tomorrow, which is Tuesday, I'm going to pray with those that are trusting God for the fruit of the womb. Let's see. I will announce to us. I don't know. Maybe I can do the Zoom in the morning English section for those done. So and in the evening, let's see what's going to happen. And I know that Lord Jehovah God will do great things for you. The Zoom code is there. The Zoom code is there too. Look at it. That's the password. The Zoom password is there. That is the code. Thank you. Okay, I think you are typing the code. The password is there too. And the Lord Jehovah God will do great things for us. Àdúrà wa gbà, nígbàgbà nù àdúrà. Ọlọ́run tá gbẹ́kẹ̀lé kò lè dojú gbàgbọ́ tì ọ́. Ọlọ́run tá fi gbogbo ẹ̀ fún pé kó yanjú ẹ̀, yóò yanjú ẹ̀. God that you have called upon to settle it will settle it. Ọlọ́run tá fi gbogbo ẹ̀ fún kó yanjú ẹ̀, yóò yanjú ẹ̀. Ọlọ́run tá fi gbogbo ẹ̀ fún pé kó yanjú ẹ̀, kó yanjú ẹ̀. Ọlọ́run tí a fi gbogbo ẹ̀ fún pé kó yanjú ẹ̀, kó yanjú ẹ̀. Ayé àfi nǹkan mi lọ́yàn àǹtí ẹ wá ṣe nǹkan báyìí. Yàrá mi ẹ wá ṣe. Ẹ wá join kìíní. Wọ́n ṣe kìíní báyìí. Ẹ lè ṣe. Lọ ṣe báyìí. Mo gbọ́ Ọlọ́run gbọ́ ni. Wá join kìíní. Mo gbọ́ Ọlọ́run gbọ́ ni. Ẹ jẹ́ kí Ọlọ́run ṣe fún mi ni. Ọlọ́run tẹ́ fi gbogbo ẹ̀ fún pé kó ṣe fún yín. Ọlọ́run tẹ́ gbẹ́kẹ̀lé tẹ́ pé Ọlọ́run tó dá mi ló lè ṣe lè fún mi. Níbi tẹ́ ti tiraka títí tí ìrànlọ́wọ́ ò sí. Tẹ́ wá sọ pé Ọlọ́run ni lórúkọ Jésù kó ṣe fún mi. Nínú àdúrà àgbà yìí, afẹ́fẹ́ ìtura kó fẹ́ lù yín. Gbogbo ìnira kó fi ọ̀nà lẹ́nu ayé yín o. Gbogbo èèyàn tó wá sínú àdúrà ilé Ọlọ́run Ísírẹ́lì ó ṣàlóhun tó fẹ́ ṣe tó fi sọ pé kí n wá dúró síwájú àwọn èèyàn yìí. Gbogbo ẹni tó máa wá sínú àdúrà yìí tó ti ń wá kò bá wà lénìí kò bá wà lánàá tó ti ń wá lọ́jọ́ pípẹ́. Jẹ́ kí wọ́n rí àmì agbára ọ̀rọ̀ rẹ nínú ayé wọn. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó wá sí ìmúṣẹ. Wọ́n fẹ́ kó o nu omijé gbogbo nù kó o ṣe ohun tó o fẹ́ ṣe. Ohun tó o fẹ́ ṣe gangan bẹ̀rẹ̀ ẹ̀nu ayé wọn. Fi ayé wọn fún ẹ̀rí ńlá. Fún gbogbo àwọn tó wá sínú àdúrà fún wọn ìwọ ló sọ pé o fẹ́ ṣe nǹkan.
ìwọ ló sọ pé fẹ́ tú àwọn èèyàn yìí sílẹ̀ o ní orúkọ Jésù. Kíta lèmi mo pé fẹ́ tú èmi gangan tó ń gba ìtúsílẹ̀. Ìwọ sọ pé Olúwa fẹ́ tú àwọn èèyàn lẹ̀. Ìwọ Ọlọ́run sọ bẹ́ẹ̀, ó sọ fún mi Olúwa fẹ́ tú àwọn èèyàn sílẹ̀. Ó sọ pé mi ì ṣe. Olúwa arákùnrin Olúwa rán mi sí ọ. Ó ní mi ì ṣe. Ọlọ́run mo ti wá dúró síwájú àwọn èèyàn tó sọ pé kí n túlẹ̀ báyìí. Ó yá gbogbo aṣọ ìyà ẹ bọ́ dànù, gbogbo aṣọ òṣì ẹ bọ́ dànù, gbogbo ẹkún ẹnu omijé dànù. Ẹ̀yin áńgẹ́lì Ọlọ́run ó yẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí lórúkọ Jésù. ẹ ṣe ní ọ̀sẹ̀ yìí kí yóò ìyanu kó ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah hallelujah. So see you by 12:31. When I say 12:31, that means I can come between 12. I can come at 12:30, but I can see me at 1. So between 12:31, so 12:31. That's why I'm using that time. Because when I say 12:30, you don't see me 12:30. So you see me 1. 12:31. That's why I use that logic. 12:31. God bless you. Thank you. See you. Thank you for being here. God bless you. Bye-bye.